Hello, hello, hello. Nǹkan bẹ́ o, ẹ̀yin èèyàn mi, ó ga. Wọ́n ní àwọn elders ní palace kábíyèsí. Àwọn elder yẹn méjì ni wọ́n láti Láfógìdì family. Ẹ mọ̀ pé gbogbo wọn náà jọ wà láàfin àwọn elders Láfógìdì. Wọ́n ṣà àwọn kọ̀ọ̀kan lóníkálukú pẹ̀lú family ẹ̀. Àwọn Gẹ̀ẹ́sì family, àwọn Láfógìdì family àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ṣà represent ara wọn, ní ààfin. Wọ́n ní méjì nínú wọn, wọ́n ló kú. Wọ́n ní méjì nínú wọn, wọ́n ló kú yányán. Kò sí hospital tó gbà wọ́n. Wọ́n gbé lọ sílé. Wọ́n ní hospital márùn-ún ló kàn wọ́n. Wọ́n ní bọ́n ṣe kú ni. Wọ́n sọ fún wọn pé pé eléyìí ò ṣọ̀pọ̀n lọ try for gbogbo doctor try for where ní gbogbo hospital márààrún pé kò sí tó yanjú. Wọ́n ní àfi kán gbé wọn padà sáàfin kán lọ ṣe ètùtù fún wọn. So ètùtù yẹn ṣá ná fi gbé wọn padà sáàfin. Bá ṣe gbọ́, wọ́n ní wọ́n ti gbé wá sáàfin. Wọ́n ti gbé àwọn méjèèjì wá sáàfin. Pé wọ́n jí o. Wọ́n ṣe, wọ́n pe cantation, wọ́n pe gbogbo ẹ̀, wọ́n ní wọ́n jí. Wọ́n náà yìí dùbúlẹ̀ bí òkú gbọrangandan. Wọ́n ní ẹ wá wo ariwo. Ẹ̀bẹ̀ pọ̀ jù ńlẹ̀ ẹlẹ́bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pé kábíyèsí kí ni káwọn ṣe. Kábíyèsí kó má wò wọ́n níran báyìí. Àwọn àgbààgbà méjì yìí wọ́n ní family wọn báwo ló ṣe fẹ́ ṣe táwọn méjèèjì bá kú dànù. Wọ́n náà fẹ́ kú dànù náà ni because of iṣẹ́ ẹbí. Torí ẹ̀ mo ṣe pé language yẹn pé tán wá kú dànù. Pé báwo ló ṣe fẹ́ ṣe àwọn family wọn. Wọ́n ní kábíyèsí ẹbẹ̀ tán. Kábíyèsí kó má wo bọ́n ṣe bí kábíyèsí ṣe tó. Kó má wo gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ yìí. Kó má ṣe. Wọ́n nítorí kábíyèsí àti Naomi àti àwọn ọmọ Naomi. Wọ́n náà ṣe àwọn àgbààgbà méjì ẹ̀ tó ń support Ashley. Pé wọ́n ní kì í ṣe ojú wọn báyìí ni Naomi ṣe fẹ́ wá sáàfin. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n lánàá ní kíní yẹn strike wọn down. Gbogbo hospital bẹ̀rẹ̀ sí ní reject wọn. Wọ́n ní bó ṣe ń rí o. Wọ́n ní báwo ló ṣe ń rí. Bó ṣe ń rí náà rè o. Wọ́n ní bó tún ṣe rù wọ́n wá sọ́dọ̀ kábíyèsí. Kí kábíyèsí jọ. Kán wá nǹkan ṣe sí kábíyèsí nítorí ìkíni. Ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ o. Wọ́n ní kí kábíyèsí má ṣe bóun ṣe tó. Kí kábíyèsí jọ. Kán fi yèdé nù. Kí kábíyèsí jọ. Kán jẹ́ kán rójú tù. Kán bá wọn jí. Wọ́n ní àfi àwọn ìfáṣìràn ló máa jí àwọn people yẹn. Pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe ètùtù. Wọ́n pe onífá, wọ́n pe aláwo, wọ́n gbé gbogbo ẹ̀. Wọ́n ní àfi kán ṣe ètùtù. Wọ́n wá sáré lọ. Wọ́n ní màálù méjì ní kábíyèsí dá owó ẹ̀ lẹ̀. Pé kán sáré lọ ra màálù. Tẹ́yìn ẹ̀ gbàgbá. Gẹ́gẹ́ bọ́n ṣe àwọn onífá ṣe sọ, wọ́n fi ṣe ètùtù. Wọ́n ṣe lọ sáré gidigbàdùgbà. Wọ́n ra màálù méjì. Wọ́n pa á. Wọ́n ní kí ló ń jẹ? Adéyẹtì àbí kí ló lóun jẹ́ kí ni Ògúnyẹmí deity. Wọ́n lóun ni o. Òun ló ṣe ọṣẹ́ yẹn. Wọ́n ní Ògúnyẹmí àti ìfáṣìràn. Àwọn méjèèjì náà jọ ń ṣe. Wọ́n ní kábíyèsí wá sa orí Ògúnjayé. Ó sápè. Pé wọ́n ní pé Ògúnjayé gan tiẹ̀ ti ń relax díẹ̀díẹ̀. Pé bẹ́ẹ̀ tí ìfáṣìràn ní là. Pé wọ́n ò ní gbà kó máa kú síbẹ̀ ni. Wọ́n ti kígbe kábíyèsí. Wọ́n ní kábíyèsí bẹ̀bẹ̀. Wọ́n ṣe ètùtù títí. Wọ́n ní kí ìfáṣìràn tó wá gbà. Pé wọ́n ní wọ́n máa yè. Wọ́n yè lè jí o. Pẹ̀lú gbogbo ètò tó ń ṣe. Pé ṣùgbọ́n kán gbé wọn tún padà sí hospital. Kán lọ bẹ̀rẹ̀ sí ní kán lọ fún wọn ní ìwòsàn tó péye àti omi kán fi sí because wọ́n ti di dead. Wọ́n ti kú tán yányán. Pé kán gbé wọn lọ sí hospital. Kán túbọ̀ lọ treat wọn. Pé from there bọ́n ṣe ń treat wọn ṣá o. Ni ìyè lè máa wá sí ara wọn díẹ̀díẹ̀ o. Pé ṣùgbọ́n wọ́n ti ṣe gbogbo ètùtù tán fẹ́ ṣe.
pé kán tún gbé wọn padà sí hospital. Wọ́n ní kì í ṣe immediately ná lè jí o, pé kán gbé lọ sí hospital. Wọ́n ní bọ́n ṣe tún gbé wọn padà dìgbàdìgbà sí hospital. Wọ́n ní Ifáṣìràìn ní òun fẹ́ kọ́ àwọn tó ń gbógun ti Naomi àti kábíyèsí. Wọ́n ní pàápàá jùlọ tí on the 29 tí kábíyèsí tí wọ́n fẹ́ ṣe ètùtù tí Ashley ṣe fẹ́ dé padà àbí tí Naomi ṣe fẹ́ gbé padà sí ààfin. Wọ́n lóun ni o. Wọ́n ní up till now pé wọ́n ì tíì jí o. Wọ́n ní wọ́n ì tíì jí o. Wọ́n ní ẹ̀mí wọn ti fẹ́ lọ tán pé but wọ́n ní kán tún dá wọn padà sáàfin. Kán tún lọ fún wọn ní treatment. Wọ́n ní bákan méjì ni o. But wọ́n ní kábíyèsí ti ṣàánú, ó ti fowó ẹ̀ ṣe gbogbo ètùtù tó yẹ kán ṣe. Pẹ̀lú ìgbà tẹ́bẹ̀ ti pọ̀ jù, wọ́n ní tẹ bá rí wọn bọ́n ṣe disgrace ara wọn níṣojú kábíyèsí. Wọ́n fira wọn ṣe ẹlẹ́yà, wọ́n fira wọn ṣẹ̀sín. Wọ́n ní but Ashley yìí wà ní detention o. Pé kẹ́ wo bọ́n ṣe ń ṣe ẹlẹ́yà káàkiri ńsìn. Wọ́n ní kì í ṣe ṣojú wọn nìyẹn. Ni Naomi ṣe fẹ́ dé sáàfin. Nígbà tí ò wá ń ṣe ṣojú wọn kọ́, ṣé ó wá ń ṣe ṣojú wọn báyìí? Ẹ wo bọ́lọ́run ṣe ń deposit sẹ̀ríyà fún wọn. Wọ́n ní Ọlọ́run wa ògo níjà kẹ́rù òbò níjà. Wọ́n ròyìn. Wọ́n ní kán gbé wọn padà sí hospital. Wọ́n ti gbé wọn padà sí hospital gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly. Wọ́n ní kán lọ gba treatment. Ó likely ìgbà tí ètùtù tí wọ́n ti ṣe gbogbo sacrifice, wọ́n ní kán dá wọn padà. Because kì í ṣe automatic now. So ìwòsàn yẹn máa dé díẹ̀díẹ̀ gradually tí wọ́n ti ṣe gbogbo ètùtù tó yẹ kán ṣe. Pẹ̀lú bọ́n ṣe disgrace ara wọn. Bọ́n ṣe ní Queen Naomi ò ní wá sáàfin àfi tó bá pé ẹ̀yìn wọn kì í ṣojú wọn. Ǹjẹ́ tọ́n bá ṣọ́ra ṣé kò ní ṣẹ̀yìn wọn báyìí? Àfi kán ya jáwọ́ nú àpọ̀n tí ó yọ kán dá mi lákàná. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Wọ́n ròyìn bọ́n ṣe ń sá kólóbá sí i. Wọ́n ní ìdúró ò sí fún wọn, ìbẹ̀rù ò sí bíi tó gbódó mì. Wọ́n ní kábíyèsí, wọ́n ní kì í ṣe kékeré o, kábíyèsí ti gbòòrò, ti gbérẹgẹdígẹ̀. Ọlọ́run ti ń jà fún kábíyèsí ńsìn. Kì í mo sọ fún wa pé Ọlọ́run ò tíì dé o. Tọ́lọ́run bá máa dé bá wọn, ìdààmú yẹn á pọ̀. Ṣebí wọ́n ti lọ so Ashley mọ́lẹ̀ sínú túbú. Ìjọba ti mú so. Eléyìí tó ń pè ní ìtọ́ni ìyẹn wọ́n lòun ni millionaire. Ṣé rí gbogbo owó tán ló ní àràkà ló fi ń tà. Àràkà ló fi ń tà. Wọ́n ní tí ìwọ bá ṣe rere ńkọ́ ṣe bá ara kí ayọ̀ bí. Inú ẹ̀ korò bíi tewúro, kò lè rí bá ti ṣe, kò lè rọ́nà gbégbá. Àwọn ọmọ tó bí tó yẹ kó tọ́jú ńṣe ló ń tàràkà nítorí ogún ológun. Wọ́n ní olójú kòkòrò nǹkan tó ní kì í ṣe tiẹ̀. Gbogbo owó tán sọ pé Mariam tó ní láyé ẹ̀, wọ́n ní orí burúkú ló fi ń ṣe káàkiri. Ló ń ná owó dànù. Kò fi tọ́jú ọmọ, kò fi tọ́jú ọkọ. Ó sá kúrò lóun fẹ́ bá ti Naomi jẹ́ mi. Báwo lọ́lọ́run ṣe fẹ́ gbà fún un? Bẹ́ẹ̀ ni, aṣiwèrè ló sọ pé kò sọ́lọ́run. Ẹ̀yin èèyàn mi, mo ní màá máa feed wa ní gbogbo nǹkan dídùn tí etí yín máa gbọ́ nǹkan rẹ̀. Etí yín tí ò ní gbọ́ ìbànújẹ́ títí ayérayé. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A máa tún ra mú ètò mi tó gbádùn wá sí tìgbọ̀n yín. Àwa ò kí ń gbé fake nǹkan tó bá real one làwa máa ń gbé jáde tó dẹ̀ máa jẹ́ authentic. Àwọn kan náà béèrè lọ́wọ́ mi pé ṣé ìgbà ni Naomi lóyún tó ń bímọ? Irọ́ ni, ṣé ó ti bí bẹ̀tà? Irọ́ náà ń pa. Wọ́n bú mi bí mo ní kò bú. Ó dìgbà náà lọ. Ọlọ́run ní ṣe àwọn kan ní adọ́rùnmọ́tọ́. Ọlọ́run ní ṣe wá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ bá subscribe, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Kẹ́ máa retí àṣírí àwọn aṣebi torí àṣírí wọn ò lè ever bò. Queen Naomi ni winner títí láéláé. In Jesus' name. Amen. Thank you so much for hearing our voice. In Jesus' mighty name. Thank you so much. Bye.